Pastor Woli ALO ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ níta. Bàbá Woli ALO ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ níta lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo fídíò yìí. Má bá mi bú ẹnì kankan bó ti wù kán bú mi tó bó ti wù kán sọ̀rọ̀ mi tó. Tèmi ni pé èmi ni wòlíì rẹ tó bá gbàgbọ́ má fàdúrà ràn mí lọ́wọ́ mọ́ ìrere kì í jà ìrere kì í pẹ́ ntí àwọn nǹkan kan máa ń wà tó lúwa máa ń fààyè gbà nínú ayé èèyàn kí ènìyàn lè débi tó ń lọ sí. Yóò bá mi yí ọba yìí tó bá fẹ́ràn mi ò lè búyàn nítorí mi ò lè búyàn nítorí mi lè tè tó lè ṣe ni wípé tó bá gbàgbọ́ ní ọ̀rọ̀ wọn o lè sọ pé for now o ti gbọ́ program Prophet ALO kò jù yẹn lọ. Mo máa ń sọ fún yín ibi kékeré lolúwa ti mú mi bẹ̀rẹ̀. Ìjọ tí mi ní ṣe wa ta máa kọ́kọ́ pé 45 ní Ìkòsíkétu ṣe la jójójójójójó after bóyá ọdún kan ọdún méjì tí màá gbéra wá láti Èkìtì sékòó ṣe la jójójójójójó. So mi ìfèrò púpọ̀ mi ìfi bẹ̀rẹ̀ títí débi tí olúwa bá mi dé yìí mi ìdẹ̀lú ní jìbìtì débi tí olúwa bá mi dé lónìí ẹnu mi gbà títí dòní. Ó ṣòro kí ọ̀gọ̀rọ̀ yín kẹlẹ́ wá rí mi fún kánsẹ́lì kí ni mo sọ wípé lọ fún mi nílé lọ fún mi ní mọ́tò lọ withdraw owó ẹ̀ lákàntì kó wá mú wá fún mi. Ó ṣòro o tàbí kí ni mo gbàdúrà fún ọtọ́ pé tó bá ti gbàdúrà rẹ nǹkan báyìí ni kò wá san fún mi. Sótì mi bá ti ṣe bẹ́ẹ̀ kí ò dẹ̀ bá mi pàdé nílé awo kan rí tó ò dẹ̀ bá mi pàdé wípé ṣe ló sì lọ gbé ẹbọ nítorí mi ò tí ò bá mi nírú bíbẹ̀. No má sọ fi èmi àti Ọlọ́run rọra fi wálẹ̀ kan rá mọ́ ṣàdúà máa fi ràn mí lọ́wọ́ sọ yóò dára fún ọ wàá dẹ̀ rí àánú ńlá wàá rí gbà ní orúkọ Jésù. Kò sí nǹkan kan tó lè dé nísinsìnyí tí mi ò ti kọjá rí bọ̀ torí pé mo jẹ́ onírèrè ayọ̀ ni mo kàn ṣe ń sọ fún yín. Kò yẹ kí n sọ nǹkan kan bí ènìyàn kò yẹ kí n sọ nǹkan kan so èmi kàn sọ fún yín nítorí pé ẹlòmíràn àti pé no my prophet please and please mo bẹ̀ yín ní orúkọ Olúwa. Mo máa ń sọ fún àwọn ẹgbẹ́ tó bá wá program àní mi ìfagídí pé ọ wá o so tí n bá ti lè máa sọ bẹ́ẹ̀ mo bẹ̀ yín lórúkọ Olúwa for you to just máa sọ máa jà máa pariwo máa bá àyàn fa wàhálà nítorí ọ̀rọ̀ mi nídìí so lórúkọ Jésù Olúwa bá mi dúró tì yín rí àánú ńlá rí gbà lórúkọ Jésù Olúwa. So Paul Apostle gan sọ pé ará ẹ máa gbàdúrà fún àwa náà débi pé ó ní ẹ̀wọ́ tẹ́ rò pé dúró ó ní kẹ́ kíyèsára kí ẹ má bàa ṣubú so àdúà ló ṣe pàtàkì jùlọ yóò dára fún yín o. Kí ni bàbá sọ? Wọ́n ní ẹ̀yin tí ẹ wà ní sáìdì àwọn wọ́n ní kẹ́ má bu anybody kẹ́ má sikini kẹ́ má bu anybody ẹ̀yin tẹ́ ń ṣépè kẹ́ stop ẹ̀. Oyè yín ẹ máa kan tó fà á tí mi kan fi reverse back wọ́n tí mo fi reverse lórí ọ̀rọ̀ yìí tí mi ò fi fẹ́ máa tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ yẹn lọ títí mọ́ ní nǹkan tí a padà gbọ́ lẹ́nu ìyá ìyàwó bàbá Woli ALO tí ìyá sọ pé Yẹ́misí máa ń send owó sí wọn Yẹ́misí tá à ń wá ní o ó ní máa ń send owó sí wọn so nígbà tí adé lè sọ pé Yẹ́misí máa ń send owó sí wọn tí adé tó wá sọ fún wa pé àwọn kan búrò Yẹ́misí nínú àwọn ẹ̀gbọ́n ó ti tán kàtà wà fẹ́ gbọ́ tẹ́lẹ̀ náà nìyẹn pé ṣé wọ́n sàn búrò ẹ̀ so nígbà tí wọ́n ti lè wá sọ pé tí ìyá ti lè sọ kí làbẹ̀ sí kí ló tún kù rí ẹ̀yìn kan tí tún fẹ́ máa sọ fún mi pé ṣé èmi ò fẹ́ sọ̀rọ̀ ìṣúná ọ̀rọ̀ wa kí mo fẹ́ sọ but family kò ní tàtà lè ṣe nígbà tí family wọn sọ pé àwọn búrò ẹ̀ dó àwọn sì ń ṣèwádìí tí àwọn underground lè wọ́n wọ̀ kí wọ́n à ń ṣe lọ́wọ́ reason ni wípé àfẹ́ mọ̀ bí àwọn èyí mọ̀ fẹ́ ba bàbá Woli ALO lórúkọ jẹ́ ni àfẹ́ mọ̀ bí àwọn kan ló rán wọn pé ẹ lọ bà lórúkọ jẹ́ mi ò bí understand so reason táwa fi ń ṣe ìwádìí tiwa lọ́wọ́ ni tó bá jẹ́ ìpadà jáde àmàjẹ́ kí n mọ̀ this is Adomade bye for now.